Africa Content TV. Alájì Currency ìtàrẹ. Wọ́n ní kò sọ̀rọ̀ o. Aláyé bá dìde ló bá sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ tírí mọ́lẹ̀ lọ. Wọ́n sọ̀rọ̀ tírí mọ́lẹ̀ lọ. Wọ́n sọ̀rọ̀ náà bí sáàtù lọ. Everybody wọ́n listen. Èmi gan tírí mọ́lẹ̀ mo listen. Ẹni bọ́ọ̀dì ọdún o. Ẹni gangan náà bí sáàtù wọ́n sọ̀rọ̀. Ogun Jerry ẹgbẹ́ mi yege Alájì Currency wọ́n sọ̀rọ̀ lọ ìbánabí sáàdù mi ò sọ̀rọ̀ torí pé wọ́n kọ́ mi láti ilé mo dẹ̀gbẹ́ kọ́ òde gbọ́ra wọ́n kọ́ mi láti ilé mo dẹ̀gbẹ́ kọ́ òde gbọ́ra. Mi ò kírun òdo àlàmú mọ́lẹ̀ sẹ́nibọ́dì. Mo ní respect gidi gan. Ẹ̀yin tèmi lè sọ bẹ́ẹ̀ pé tírí wà ń mú gidi gan. Ó bá wọ́n sọ ti lágbájá, wọ́n sọ ti tàmẹ́dù, wọ́n sọ ti làkàṣègbè, wọ́n sọ ti tàmẹ́dù, wọ́n sọ ti kíníkọ̀ dé pẹ́ ẹgbọ́n náà. Ọba náà wọ́n sì tírí lẹ́dà nídògó pé wọ́n ní kẹ́lẹ́ yìí máa bú mi o òun náà ń bú mi imagine. láì sára àbí o ẹ wá gbà mí lórí kíni agbákin. oníṣẹ́ ni mo ṣe dọ́gbọ́n kó ń tọ́jọ́ lókèké nílé olíyọ̀lé lẹ́dà. Oníkálukú gbàgbé ẹ̀ fún wọn àmọ́ wọ́n ń sọ̀rọ̀ ọlọ́kùnrin o wọ́n wá sọ pé lé wọ́n ní kó máa bú mi eléyìí wọ́n ní kó máa bú mi òun náà ń wú gẹ̀ mo dẹ̀ jókòó náà fi sẹ́tù mi ò sọ nǹkankan àlàmú mọ́lẹ̀ mo dákẹ́. Wọ́n sọ̀rọ̀ sẹ́kù àwọn bàbá ti bẹ́ẹ̀ ní ìjòkó náà bá sọ pé wọ́n ní tírí lẹ́dà dìde máa bọ̀ ní iwájú mi níwájú gbogbo ilé ẹgbẹ́ mo dẹ̀ dìde tírí mọ́lẹ̀ mo bọ́ síwájú wọ́n wá bí mi pé tírí lẹ́dà sọ fún wa kí ló ń fàájà láàrin wa àti Táyé. Wọ́n ní kí ló fa ìjà o láàrin wa àti Currency Táyé tírí mọ́lẹ̀ kò sọ fún wa. Mo dẹ̀ fún ẹ lésì pé mi ò bá yàn ìjà o tírí mi ò lọ́ọ̀lọ́ tẹ̀ gangan oníkálukú nọ́bì sátò mò ń gbé fún. Ó yá bẹ́ẹ̀ tí yín rí àjùwọ̀n làwọn alágbé wọn rìn. Thank you. Wọ́n ní kí n dúró kí n máa rojọ́ pé tírí kí ló fa ìjà àtiwá àti Currency Táyé. Mo dẹ̀ sọ mo ní mi ò bẹ́ni kọ́kọ́ jà mi ò bẹ́ni kọ́kọ́ mi ò kì í ṣe lérè tó ń fẹ́ ìbú kòkó mo ní swaga mi lọ mo dẹ̀ lọ mọ lẹ́yìn ìtọ́jú oore mo tún ní mọ̀ níjà lẹ́yìn mo tún lẹ́rù tó kàn dodo. Wọ́s. Mo ní swaga lọ làwọn tó jẹ́ ti tèmi lọ́sẹ̀ ìfẹ́ lẹ́dà àgúnlé.
bí o bẹ́ẹ̀ ni gọ́gọ́jà bí o dẹ̀ kí n kọ́ ni èbó ọdẹ́gbẹ́rẹ́ ẹgbẹ́ náà ó lè jà dẹ́gbẹ́rẹ́ ó tún lẹ́nu nọ́bí sọ́ọ̀tù kí ló fẹ́ fi gbára ẹ̀. ká tó wá sọ pé ẹni tó lè jà gangan ká tó wá sọ pé ẹni tó lè jà gangan tó tún lẹ́nu tírí mọ́lẹ̀ tàbí sọ̀rọ̀. ẹjọ ọ̀rọ̀ tá à ń sọ ń bí ọ̀rọ̀ tó ní mínì ni o kó má lọ máa pè yín pé ẹjọ́ kí n yẹn sàlàyé bó ṣe jẹ́ fún yín o. ẹgbẹ́ náà mo sọ bẹ́ẹ̀ mo ní mi ò bá yẹn jà wọ́n tún bí mi pé sírí lẹ́dà àwa ní bàbá àwa tí ń kọrin náà fi fẹ́ẹ̀mù kó tó di pé odò òkun ṣòkòtò mo lẹ́yìn bàbá mi ò tó sẹ́yìn ẹ jọ̀wọ́ tí n bá ń bá yàn jà ọ́ Nọ̀físátù mo máa sọ Alamu mi ò bá yàn jà ọ́ kọ́ tó sọ délẹ̀ ara bíi ti di dẹ́dẹ́gbẹ́rẹ́ onígbé ó ń bú mi ní ẹsọ fún tírí lẹ́dà kí ni mo ṣe fún ẹ tírí lẹ́dà tó fi bú mi o ẹ bá mi bí ẹ bá mi bẹ̀ wọ́n o tírí ẹ bá mi bẹ̀ tírí kí ni mo ṣe tírí lẹ́dà tó fi bú mi èmi ká fi yẹ sílẹ̀ ìkànnì. ilé sẹ́mi. mo wá sọ bẹ́ẹ̀ sẹ́yìn lórí dẹ́gbọ́rọ́ ẹni tó rí bábá wí ìbáná fi ọyìn náà kò mọ̀ pé bóun wí Nọ̀físátù ni mo sọ. mọ Jésù skọdi osa. ọmọ ìyàlíù. ọmọ ọjọ́. ẹgbọ́n náà wọ́n wá sọ pé tírí lẹ́dà ẹgbọ́n náà a ò sọ pé kẹrin jọ ṣùgbọ́n a mọ̀ pé kọ́rẹ́nsì ẹ̀gbọ́n ló jẹ́ nítorí bí ò jiyàn mo ní mo gbà bẹ́ẹ̀ ó ṣáájú ẹdẹ mo ní mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá àwọn ànábì kan ti wà ìbànú fi oyin rà dé gbọ́lá oko tó kàná bí o ṣùgbọ́n ànábì èèlà kan ìdè pẹ́ngbọ́. Ìjẹ̀bú national àwọn ànábì kan wọ́n ti wà ànábì sátò tipẹ́tipẹ́ kó tó wá káyé ànábì sálálálé wa sálà ó dẹ̀ lákọ̀yìn dé pẹ́ẹ́pọ̀ ó náà pariwo títì rẹ̀ lẹ́yìn àtàyè ti máa parẹ́ kò sọ bẹ́ẹ̀ àmọ́ bàbá wọ́n ní pé tìrì lẹ́dà ó pààrọ̀ ṣùgbọ́n jọ̀wọ́ tí mọ́lẹ̀ kúnlé lọ́dọ̀ balẹ̀ tí fún bọ́dà yẹn Àlàmú mọ́lẹ̀ níbẹ̀ yẹn. ọlọ́gbẹ́ tí rí lẹ́dà lọ́dọ̀ balẹ̀ àwọn bàbá ló sọ bẹ́ẹ̀ kúnlé o. wọ́n jáde sọ̀rọ̀ tí rí mọ́lẹ̀ tó fẹ́ sọ mo dẹ̀ fún ọ lẹ́sìn ìpè o. mania aláfẹ́ alukùnrin yẹn ọ̀rọ̀ tí mo ń sálàmù tí ń bá parọ́ mo fọjọ́ tí ń máa kú tí rí lẹ́dà tí mi ò mọ̀ Nọ̀físátù mo fi búra o. mo fọlá Káàbà búra Nọ̀físátù Ìjẹ̀bú national mo tún fọlá Káàbà búra Nọ̀físátù Kúnlé Alámú mi ò parọ́. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ìwọ ló jù wọ́n lọ. wọ́n ní sírí lẹ́dà lọ́wọ́ dọ̀bálẹ̀ fẹ́ni tó jẹ́ bọ́dà yẹn Kúnlé. mo wá sọ fún àwọn bàbá o pé ẹjọ́ kìí sọ kìíní gan-an tírí mọ́lẹ̀ rántí ìgbà tí mo dọ̀bálẹ̀ kiri. èyí lẹ
gbé wọn rìn. ìgbà tí wọ́n bẹ́ dọ̀bálẹ̀ Kúnlé wọn ò wá accept nígbà yẹn. ìgbà tí mo bẹ́ dọ̀bálẹ̀ lọ́jọ́ sí tí mo sọ pé kí n múrù wọn náà bí sátò ní ọ̀gá mi kí n múrù wọn náà bí sátò ní bàbá mi tí mo lọlé wọn náà bí sátò Kúnlé wọn ò sí géètì o wọn ò sí géètì nígbà yẹn o ìta ni mo máa dúró sí ẹ̀gbọ́n náà ẹlòmíín adé wọn á sí géètì wọn àwọn yẹn àwọn lé èmi lẹ́dà Kúnlé wọ́n á ní dúró síbẹ̀ yẹn ọ̀gá sì bí sí i lọ́wọ́. ẹgbẹ́ lógúnlé kò kí sọ ẹgbẹ́ kò kí sọ méjì kò kí sọ márùn-ún kò kí sọ mẹ́ta kò kí sọ méje kò kí sọ mẹ́wàá wọ́n á ní dúró síbẹ̀ wọ́n á ní síngẹ̀sì rọ̀bì sàádùn kólékólé òun á pàmí òun ìmọ́lẹ̀ o òjò á pàmí òun ìmọ́lẹ̀ o ẹgbẹ́ nìkan ló bí mi náà fi ṣàtún lọ́mọ. wọ́ọ̀ṣì ìgbà yẹn bá náà bí tí ìbá ṣe rẹ́kọ̀ ẹyin tó ní àlàmú yọ̀bọ̀rọ̀ ẹyin tẹ rárá ẹ̀kọ́ nígboro kíákíá ṣáìbọ̀ ẹyin tẹ rárá ẹ̀kọ́ nígboro tí ìbá ṣe rẹ́kọ̀ nọ́bí sátò mo máa pọ́n lé pé kọ́lé àṣẹ ẹ̀gbin àlàmú mọ́lẹ̀ bí ọmọ mo máa kí wọn mọ́lẹ̀ pé dáàdì mo tún ṣe rẹ́kọ̀ nǹkan mo pera mi là kọ́ bí mo wá sẹ́ẹ̀m nígbà yẹn o tí ìbálẹ̀gbọ́ wọn yìí mọ́lẹ̀ Kúnlé wọ́n drop my clé fún tírí lẹ́dà Kúnlé pé tí ẹ kọ́rin wò jẹ́gọ́ tí ẹ gbọ́ wò wọ́n drop my clé fún mi o wọ́n ò fún mi léré rí pé tírí lẹ́dà mo ti bísí mo ti léré níjọba yìí wọ́n dẹ̀ tún fi péré wá ìwọ ni ó lọ sẹ́rẹ̀ ọ̀hún o wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní sí wọn. bàbá tó lọ bá tí tírí mọ́lẹ̀ tó yẹ kó ṣe pé tá a bá lọ lé ẹ fọwọ́n yẹn lọ́wọ́ mọ́tò Kúnlé wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní sí wọn. ojú méjì kì í bá ṣeré wọn méré tiwọn wọn méré. àṣebẹ́ ẹgbẹ́ náà àwọn tó ṣe lẹ́tà kánífà ojú wọn lè ṣe bá nàbí ọ̀rọ̀ tí wọ́n sọ tírí mọ́lẹ̀ nígbà yẹn o bí tẹ̀sí yẹn ṣe bó bí ọdún mẹ́tàlá sẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ ọjọ́ sí ó bẹ lọ́wọ́ mi ò sọnù ẹ̀yin àgbà ẹ má ṣe sọmọ kékeré ẹ má ṣe sọmọ kékeré ọmọdé ló sọ̀rọ̀ ṣẹ̀dẹ̀ gbọ́ra o ẹ̀yin tí lè gbàgbé ṣùgbọ́n máa tẹ̀ fi pá lọ́jọ́ sí ó lè máa gbàgbé kó ní lọ́kàn péjọkọ èmi náà mo máa ga. ẹ jẹ́ kí n jẹ́ ní gúgúrú wọ́n ní kí n dọ̀bálẹ̀ bí ò lè dọ̀bálẹ̀ mo sọ lójú gbogbo ayé ẹgbọ́n náà bí ò lè dọ̀bálẹ̀ mo kí tán ẹgbọ́n náà tẹ́ bá ta mí láyà mo máa ta yín láyà ògùn o ẹ sọ owó sùkúù ọmọ mi ẹ sọ owó lé mi ẹ fún mi ráǹkì o ẹ gbé mi travel rí Kúnlé ẹ wá sọ pé mo bù yín tírí lẹ́dà náà bí sáà tọ́ làwọn ẹ wá sọ pé mo rí yín fín ẹni mo bù yín ìgbà tí mo dọ́dún náà bí sátò lórí ọwọ́ mi ẹ bá mi bẹ̀ wọ́n àwọn lórojọ́ mi pé tírí lẹ́dà ń bù mí èmi ò dẹ́ kí n bò yín alámú.